ǹjẹ́ ẹni ó dúró ẹkú ìdúró ẹni ó jókòó ẹkú ìkàlẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí ìrìn náà ẹkú kó lè dáa tí gbogbo wa ń bá kí yóò yẹ wá o ọ̀rọ̀ wa ò ní yẹ̀ ẹ́ lẹ̀ láṣẹ Elédùmarè. ẹ ti mọ̀ wípé ó ti ní bá a ṣe é ṣe ọ̀mọ̀wé ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé àwọn ni wọ́n lóko Adéọlá mi Ọlátúnjí òun làgbẹ̀ èmi ti wá gbọ́ kọ́ mo gbàdá dé lábala ìtàndòwe ẹ sì ti mọ̀ pé ó ti lára kalẹ̀ abala bíi ìyá pupa Adéọlá mi Ọlátúnjí tí wọ́n bá lọ lábala ìwà ọmọlúàbí ojú ibẹ̀ gan lèmi gbọ́ kọ́ òun àdá sí lábala ìtàndòwe ó yá mo gbọ́ kọ́ mo gbàdá dé Adélékè Rèbékà Olúwabùkọ́lá Àyàdégbọlá ni mò ń jẹ́ ẹ gbá bàtà dúdú ẹ gbá bàtà pupa ẹ já tètè lọ. obìnrin kan wà obìnrin yìí ìyá ìgè là á pè é torí ẹni ẹ̀jẹ̀ ẹ̀wà kọ́rọ̀ ò lè yá ó ní màá ṣe bẹ́yìn náà bá wojú aago wa. ìyá àgè yìí ó jẹ́ abiyamọ tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ti máa ń kà á dáadáa ó sì wá láǹfààní láti máa ṣe àkóso àwọn ọmọ tó pọ̀ bó bá ti wá kó wọn ro oko pé iṣẹ́ tiẹ̀ ó ní kí wọ́n kórè oko láti àṣàbọ̀ wípé oko máa ń jìnnà sílé onímọ̀ ṣàkóso àwọn ọmọ láti kórè oko láti oko bọ́ sí ìgboro bó bá ti wá débẹ̀ á mú àwọn ẹrù tó tóbi tí ó wúwo dáadáa yóò gbé fáwọn ọmọ ọlọ́mọ yóò mú eléyìí tó jẹ́ kéékèèké yóò gbé fọ́mọ rẹ̀ bó ṣe máa ń ṣe nù ó ti wá mọ́ àwọn eléyìí náà lára ìgbà tó bá di wípé wọ́n dàgbà dépele kan wọ́n kúrò nílùú wọ́n lọ sí ìlú òdì kejì ibi tí wọ́n ti wá ń ṣiṣẹ́ mọ̀ pé ẹni tí iṣẹ́ agbára ò bá mọ́ lára bó bá débi tí iṣẹ́ bá ti le yóò rẹ̀ bí wọ́n bá ti wá fẹ́ ṣiṣẹ́ tó bá ti di láàrin ogún ìgbà tá a bá fi ogún ìṣẹ́jú sọ́gbẹ́ ìṣẹ́jú ìgé ó ti máa dára nù bí ọ̀pẹ tíná mú àwọn yòókù ó ṣàmọ̀ ṣiṣẹ́ lọ ìgbà tó wá yá ọ̀gá tí wọ́n bá ṣiṣẹ́ nílùú òdì kejì ni ìgè mo fẹ́ràn àrẹ ojú ọmọ tó ó jáfáfá ní ọ̀rọ̀ ẹnu àmọ́ ò jáfáfá níṣẹ́ ṣíṣe ẹbẹ́ nìkan náà ló wo ìwọ àti ẹbí nìkan náà lẹ́ti jọ wá pẹ̀lú àwọn yòókù kí ló dé táwọn yòókù lè ṣiṣẹ́ dáadáa tí mo tètè rí ọ ó lóun ò lẹ́mìí iṣẹ́ tó tó bẹ́ẹ̀ ni kí ló dé tó ṣe lẹ́mìí iṣẹ́ tó tó bẹ́ẹ̀ àwọn tó wá mọ̀ wọ́n ní ṣé bí ìyá àti ẹ̀ gan ló ń kọ́ gbogbo àwọn eléyìí tí wọ́n fi mọṣẹ́ ṣe kí ló dé tí wọ́n tó wá jí ọmọ ẹ̀ tó fi wá ṣe kinní ó ṣàwájú wọ́n ń gbà tó yá tágbára eléyìí ò gbé ibi ìkíní wọ́n ní ìgè níbi tó bá dé yìí ó mọ̀ lọ lé yín ó dáná kejì ìgè ó mọ̀ lọ lé yín ó dáná kẹta ìgè nígbà tí ó bá fi ṣiṣẹ́ oṣù méjì oṣù mẹ́ta ọ̀rọ̀ ó di ìgè ó mọ̀ lọ lé yín gbà ó yá ló bá kúkú kú ẹrù ó di gbọ́ ọ̀dàgbẹ̀ ó bá padà lé àgbàlagbà tó wá jẹ́ ìyá rẹ̀ ló wá ní kí ló dé gbogbo àwọn tí wọ́n gbọ́dọ̀ ìyá rẹ̀ kọjá gbogbo àwọn tí ìyá rẹ̀ ṣàmójútó ni wọ́n délùú òkèèrè tí wọ́n ríṣẹ́ ṣe kí ló tí wọ́n délùú òkèèrè tó ríṣẹ́ ṣe àwọn láyé ni ìyá rẹ̀ ní ayé ni o àwọn ayé ní ṣe òun o kábọ̀ ń bẹ fá kábọ̀ ń bọ̀ pẹ̀lẹ̀ kẹrẹ bọ́ kí lòun ó gbé ìyá rẹ̀ ní ṣe mọ́tò ọ̀rẹ́ ò gbẹ bọ bẹ́ẹ̀ ni kò gbé tutù ìntò wò ló bá ìwọ ò mọ̀ wípé torí àtúbọ̀tán ní jágbà ó ṣe bí ìwọ fọkàn sí pé òun kí ọmọ tiẹ̀ òun ṣèkà fáwọn tọ̀hún kò yí ọ wípé a ṣe adánilóró agbára ní fi kọ́ ni owó tó dáwọn eléyìí lójú ó rọ̀ wọ́n lọ́rùn láti lè ṣiṣẹ́ níbi gbogbo torí wípé kò síṣẹ́ tí wọ́n fẹ́ bẹ̀ wọ́n níta tí wọn ò ti ṣe rí inú ilé àmẹ́ni tí ì ṣiṣẹ́ ńlé olójú ó dèta tó ní lára láti ṣiṣẹ́ ayé kọ́ ní ṣe ọ́ o ẹ̀yìn ẹ̀ka kò sì sí di ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ àtúbọ̀tán tí wọ́n ní ìjágbá ò ṣe kà ìkà tí wọ́n sì ṣe àìwọ ọmọ rẹ ní àwòrán bó ṣe yẹ kó tọ́ òun ló fa wàhálà fún ọ wá kárí sọ ó wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti mọ̀ ọ́ tọ́ ìyá rẹ̀ ní ó lè gbìyànjú ni kò lè pamọ́ torí pé n tó yẹ kó o ṣe níbẹ̀rẹ̀ ò ṣe lásìkò tó tọ́ kẹ́lẹ́ yìí ká fi sọ́wọ́ òsì gbogbo ẹ̀yin òbí wípé béèyàn bá tóbi wípé ọmọ ọlọ́mọ tó bá ń gbé iṣẹ́ tó lè fọ́mọ ọlọ́mọ tó ń kí ọmọ tiẹ̀ ọ̀kẹ́ o òun báyé rẹ̀ gẹ́lẹ̀ ni torí wípé
àtúbọ̀tán ní ìjágbà ó ṣe bí bẹ́ẹ̀yàn bá wu ọmọ ọlọ́mọ bó ṣe tọ́ níbi tọ́mọ òun bá dé yóò mọ rántí ẹni bẹ́ẹ̀yàn bá sì bẹ́ẹ̀yàn bá dọwọ́ bọmọ tiẹ̀ lẹ́yìn ìtayé ọmọ òun bàjẹ́ bí ò bá dọjọ́ iwájú yóò padà yóò lẹ̀. ìpàdé wa tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lábala ìtàndòwe yìí náà ni nínú ètò wa ètò yín ẹ̀wà Yorùbá. Ire àtayọ̀ ni mo fi yí sí báyìí, ire àtayọ̀ náà ní túnbà yín tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àgbẹ̀ ṣe tó ń padà relé ìdáwó àlùkò mi tún ti bọ̀ yẹ́ ìṣẹ̀ṣẹ̀ lónìí ó tún padà relé ìkóso tuntun lékelèké mi tún ti ṣe tán ó padà relé ìkẹfun. Èmi ọmọdé mi ò ní bá wọn lọ lẹ́jà tó lọ tí òde sálẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ọ̀kan tó lọ tí òde sálẹ̀ odò. Èmi ni màá wá gbogbo yín náà ni màá bá pàdé tó bá di ní ọjọ́ mẹ́jọ. Bùkọ́lá Adélékè Ayádégbọlá ló dágbére fún yín pé ire o ire kàbìtì ìyá pupa ó yẹ ìgbàlẹ̀.